Ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti Ọ̀yọ́ sí ilẹ̀ Yorùbá mi ò rí ọwọ́ àlàáfíà kankan láti bẹ̀. N tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lọ́yọ̀ọ́ o kì í ṣe ìfẹ́nu bàbá. Ṣé rí àwọn onírù mi oníbàjẹ́ kan náà wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n tó ń ti bàbá pé no ẹ ṣe báyìí báyìí ní kẹ́ ṣe. Àwọn fún bàbá wa kábíyèsí Ọọ̀ni rìṣà ní 48 hours. Ṣé mọ̀ pé nǹkan yẹn dàbí ọ̀rọ̀ yẹ̀yẹ́ lójú èmi. A lè ṣaláì má sòótọ́ fún yàn. Torí tí ilẹ̀ Yorùbá bá wà lálàáfíà òun làwa máa wà ń sinmi. Ẹnìkan tó bá ti sọ pé òkè o òun ti fún ìṣọ̀kan Yorùbá lówó báyìí kẹ́ni ẹ bọ́ta kó sọ ń gbangba. Ṣé mọ̀ pé gbogbo. Wọ́n ní bọ́mọdé ò bá bá tàn yóò bá àrọ́bá ní bàbá ìtàn o. Ẹ wá gbọ́n tí àwọn àgbà ilẹ̀ Yorùbá àwọn bàbá wa tí wọ́n sọ nínú fọ́nrán yìí nípa ọ̀rọ̀ Ọọ̀ni Ọ̀jájá ọba Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Kí ló fa rògbòdìyàn láàrin Ọọ̀ni Ọ̀jájá àti Aláàfin Ọ̀yọ́? Gbogbo ẹ̀ náà lẹ gbọ́ nínú fọ́nrán yìí torí àwọn àgbà ìṣọ̀kan nílẹ̀ Yorùbá wọ́n ti yànnàná ẹ̀. Wọ́n jẹ́ kó yé wa pé ẹ wò ẹ̀yin èèyàn ẹ wá lọ gbọ́ fọ́nrán yìí. Ẹ rí i pé ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí o, ṣùgbọ́n ìṣọ̀kan Yorùbá ló jẹ wá lógún o. Ìṣọ̀kan Yorùbá ló jẹ wá lógún. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ n gbà yín lákòókò, orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní dì. Orere létí gbogbo wa mọ̀ gbọ́ o. Ẹ wo ẹ má jẹ́ n gbà yín lákòókò, ẹ wá lọ gbọ́ fọ́nrán yìí. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá. Ojú táyé ni mo ti sọ yìí. Mo fẹ́ kẹ́ tag anybody tẹ́ bá fẹ́ tag lórí ètò yẹn pin kó délé kó dóko. Àwọn kan máa react pé àkábíyèsí àti gbèjà yín. Wọ́n ò ṣe kábíyèsí Aláàfin ní oore kankan o. Kán dẹ̀ rántí pé àwọn èèyàn yẹn àwọn yẹn ò lórúkọ kankan tó fẹ́ bàjẹ́. Àwọn kan ń pe bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní baálẹ̀. Àwọn tó dẹ̀ jẹ́ problem bàbá jù Amẹ́ríkà náà fìdí tì sí. Àwọn àgbègbè tó so mọ́ ìlú Ìlọrin tó jẹ́ ti Yorùbá àgàgà àwọn ìgbóná lọ sáwọn bóyá láti bí Òmù Àrán Àjàṣẹ́ẹ̀po Òmùpo títí wá sí Gbàjà nǹkan bẹ́ẹ̀ yẹn lábẹ́ àwọn ìlú yẹn ta lè pè ní gómìnà. Àwọn òkè ìṣòro tó wà ń bẹ̀ ń sìn òun ni àwọn ọba aládé ilẹ̀ Yorùbá tán ti sá sí abẹ́ emirate. Nísìn tó bá máa kò sí ọba Aláàfin Ọ̀yọ́ tèmi rí tán wọ́ lórí social media bọ́n ṣe ń wọ́ wọ̀nyí. No, kò sí. Olólùfẹ́ akárí ayé nílòkò lẹ́yìn òde àti ibi tí atẹ́gùn àwọn ìkànnì fẹ́ dé. A ti wà lọ́dọ̀ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef Abdulyen kọ́ mílíọ̀nù bọ̀ àfi síbẹ̀ náà ni Abdulateef Adékúnlé Adégoróyè Òyí. Bàbá ká tó wọlé ẹ bá kí gbogbo Yorùbá pàápàá fún ti àná tó jẹ́ ọdún ìṣẹ̀ṣe ẹ̀yin oníṣẹ̀ṣe. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé wọ́n kú àsìkò yìí wọ́n kú ìgbà tá a wà yìí. Mo dẹ̀ kí gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá gbogbo àwọn ẹlẹ́sìn pé wọ́n kú afẹ́rẹ́ yìí. Mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé a kú ọdún àná o àṣèyí ṣàmọ́dún àrokò. Mo kí bàbá wa kábíyèsí Ọọ̀ni rìṣà pé wọ́n kú ọdún àná. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n máa ṣe lórí ilẹ̀ láṣẹ Olódùmarè. Ojú tó lé àràbà tó jẹ́ pé Jésù làràbà dìbò. Àràbà sáàmì ọdún ìṣẹ̀ṣe lánàá. Gbogbo wa pátápátá a kú ọdún àná àṣèyí ṣàmọ́dún. Ẹ káàbọ̀ sí Àgbàláàfin ìṣọ̀kan Yorùbá. Orúkọ tèmi ni Abdulateef Adékúnlé Adégoróyè Òyí tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Bàbá wa kí amọ̀dé ìnàpẹ̀nu ní kòpẹ́kòpẹ́ yìí òun la rí fàákàjà kan tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba aláyé tó fi di pé à ń fúnra ẹni ní wákàtí 48 ìyẹn 48 hours. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sáà ti ń sọ káàkiri ìgboro ṣùgbọ́n mo wá wòye pé 48 hours mọ̀ ti pé kí lè ẹ̀yìn rí sí tó wà nílẹ̀ yìí wákàtí 48 ti pé o. Ẹ ṣe
ṣe rí àkọ́kọ́ ẹ mọ̀ pé Yorùbá sọ pé àṣẹ lọba máa ń pa ṣùgbọ́n tó ti dájú ni pé kọ́ba pàṣẹ káṣẹ yẹn dẹ̀ kú níjọ́ tó bá ti pàṣẹ táṣẹ yẹn ò kú ẹ gbàgbé ẹ̀ àṣẹ ọba ò sí lọ́dọ̀ ẹ̀ ó dàbí pé nígbà ayé láéláé kọ́ba wa ní ẹ lọ tí ọjà kan pa kọ́ wá di ijọ́ kejì káwọn èèyàn dẹ̀ bọ́ sọ́jà yẹn kọ́ bẹ̀rẹ̀ sí ná kọ́ba má lè yẹ ìgbà tí ọba bá dá fún wọn bóyá ọba sọ fún ọ pé lẹ́yìn wákàtí méjì bóyá ọba lè sọ pé lẹ́yìn wákàtí mẹ́ta àbí kinní kan tí ìgbà yẹn kọjá táwọn èèyàn dẹ̀ ṣì wà lọ́jà tí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ìyẹn túmọ̀ sí pé kò sí àṣẹ ọba lọ́dọ̀ ọba lásìkò yẹn. ẹ̀kejì ni wípé tá a bá wòye n tó wà nílẹ̀ yìí ó ṣòro fún ọmọ láti sọ fún ìyá ẹ̀ pé ìyá mi ẹ jọ̀ọ́ ẹ pàdí mọ́ ṣe mọ̀ pé kò ní ó ṣòro kọ́mọ tó wí bẹ́ẹ̀ àbí kọ́mọ wá sọ fún bàbá ẹ̀ pé bàbá mi ẹ dìde mo fẹ́ jókòó bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lórí lójú èmi ṣe mọ̀ pé olóyìnbó máa ń sọ olóyìnbó á sọ pé kinní kan ní àwa olóyìnbó á ní téèyàn bá sọ àwọn ọ̀rọ̀ kan olóyìnbó á sọ pé àbí èèyàn ń ṣe kọ́mẹ́dì àwọn pé àwọn ọ̀rọ̀ kan wà bí àwàdà kẹ́ríkẹ́rì bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ bàbá wa kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọwádé tí ó jẹ́ Aláàfin ti Sìn ṣe rí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwàdà bẹ́ẹ̀ mi ṣe kà á sí ni o àkọ́wá sọ pé àwọn fún bàbá wa kábíyèsí Ọọ̀ni rìṣà ní 48 hours ṣe mọ̀ pé nǹkan yẹn dàbí ọ̀rọ̀ yẹ̀yẹ́ lójú èmi. bọ̀sà ẹ má bínú tá a bá wọ ọ̀rọ̀ yẹn ẹni tó jẹ́ agbẹnusọ wọn ló sọ̀rọ̀ yẹn síta èmi rò wípé ṣàgbẹnusọ sófin hàn wọn kó tó gbèrú nǹkan bá ń jáde àbí ó kàn dá sí ọwọ́ rẹ̀. ẹ ṣe olóòtú ẹjọ́ tí gbogbo alamọ̀ pé ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá létò tiẹ̀ àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan náà létò tiẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè yìí bá fẹ́ sọ ọ̀rọ̀ kan jáde tó wá rán agbẹnusọ ẹ̀ tí ò bá sọ ṣe mọ̀ pé tágbẹnusọ bá bọ́ta tó sọ orú ọ̀rọ̀ yẹn ó máa jìyà ntí tó dá ẹ̀mí lójú ni o ṣe mọ̀ pé mo máa sọ fún èmi ò ṣe rí mo kórìíra kéèyàn sápamọ́ sí abẹ́ irọ́ ntí kábíyèsí Aláàfin tí wọ́n fún agbẹnusọ wọn ló sọ síta yẹn torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ kí ilẹ̀ ọjọ́ yẹn ó tó ṣú ó yẹ kí àtẹ̀jáde míì ti jáde láti ọ̀dọ̀ ikú bàbá yèyé pé ntí agbẹnusọ mi sọ yìí o èmi kọ́ mo sọ o ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn á ti ṣojú ṣara ṣùgbọ́n títí di àkókò yìí ṣe mọ̀ pọ́rọ̀ mi ò tí ti ọ̀dọ̀ kábíyèsí Aláàfin jáde ìyẹn túmọ̀ sí pé ohun tá a fọn fún fèrè ni fèrè fọn sí ìta now ẹ jẹ́ kí ní Èkó wa ta wà yìí Èkó in general ṣe mọ̀ pé gbogbo alámọ̀ pé bàbá wa kábíyèsí ọba Rilwan Aremu Oṣuọláńlé Akíolú kábíyèsí àwọn ni olówó Èkó kí ìlú kan wá dìde kó wá sọ pé àbí gbogbo ìlú tó yí Èkó ká kó wá sọ pé lẹ́yìn Èkó àbí ká sọ pé Èkó pé ìsàlẹ̀ Èkó ibì kan tún wà tó tún ju ìsàlẹ̀ Èkó lọ ní Lagos Island ṣe mọ̀ pé kò sí ìsàlẹ̀ Èkó ni orísun gbogbo Lagos Island tí gbogbo àwọn ìlú tó kù wá so mọ́ lọ́tún àtòsì now tí a bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa a kì í wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ o ṣe rí mo sọ̀rọ̀ kan fún yín nínú ìfọ̀rọ̀wérọ̀ kan kọjá pé gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú bàbá kábíyèsí Aláàfin ikú bàbá yèyé ti Sìn ìyẹn ọba Akeem Ọwádé wọn ò ṣe ní oore kan torí pé ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé wọ́n ń ṣe bàbá yẹn lóore ni ó yẹ ká réyàn kan tó máa pè wọ́n pé kábíyèsí ntẹ fẹ́ wí yọ ẹ má wí bẹ́ẹ̀ o torí pé àṣẹ tẹ fẹ́ pa yìí kò lè kú o
ṣùgbọ́n mo ṣàkíyèsí wípé láti ìgbà tí bàbá yìí ti dórí ìtẹ́ n tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nílò kọ́ ló jẹ bàbá yẹn lógún, because n tó jẹ́ èèyàn lógún tó bá dé orí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba aláyé o lè gbé ẹ̀wù ogun wọ̀. ẹjọ́ ìjà tá à ń tán sọ yìí sí kí ni ìjà tí kábíyèsí Akeem Abímbọ́lá Ọwọ́adé ń bá Ọọ̀ni òrìṣà jà? ẹ wá gbọ́ nínú ọ̀rọ̀ tí agbẹnusọ wọn tó fi ta wọn ibì kan wà ńbẹ̀ paragraph kan wà ńbẹ̀ tó sọ wípé pé àwọn pé n tó jẹ́ àwọn lógún níbílẹ̀ Yorùbá ṣe máa wà ní ṣọ̀kan. ẹjọ́ ṣé èèyàn tó ń wà àlàáfíà ilẹ̀ Yorùbá tí n bá sọ pé èmi àti ìjọ fẹ́ wà lálàáfíà ń sìn mo wá bọ́ síta mo wá bú ìyá láyà yín mo bú bàbá ńlá yín mo wá sọ pé mo fẹ́ kàlàáfíà wà, ẹjọ́ tẹ bá rí mi ń jọ́ kejì ojú wo lẹ máa fi wò mí olótù. Now èmi ò rí gbogbo ìgbésẹ̀ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ Akeem Ọwọ́adé ń gbé ìgbésẹ̀ ogun ni. Gbogbo wa dẹ̀ rí pé lẹ́yìn ìgbà tí wọ́n ti dórí ìtẹ́ ó kéré jù a máa ti rí ọba aláyé bíi 3 tí wọ́n ti dojú ìjà kọ. Àkọ́kọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́yìn bàbá wa Ọọ̀ni òrìṣà. Ṣé mọ̀ pé power tussle yẹn ti wà láàrin wọn débi pé àwọn kan ń pe bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní baálẹ̀ pé òkè o lọ́yọ̀ọ́ o ní Ọ̀yọ́ state pé kò sí ọba míì tán gbọ́dọ̀ lo imperial majesty fún bí kì í ṣe Aláàfin. Now ọ̀rọ̀ yẹn ẹ rí i pé ó di fà á kájà ibi tọ́rọ̀ yẹn dẹ̀ gbé dé ń sìn ẹ má jẹ́ kí n tàn yín kò lè dúró sí orí àwọn kò lè dúró sórí bàbá wa Ọọ̀ni òrìṣà nìkan, kò lè dúró sórí àwọn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nìkan, kò lè dúró sórí àwọn ọba aláyé kan tó ti ní dúkù sí. Tí ọ̀rọ̀ yìí bá ṣì ń lọ ó máa bẹ̀rẹ̀ sí ní máa tàn. Wọ́n wá ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti Ọ̀yọ́ sí ilẹ̀ Yorùbá mi ò rí ọwọ́ àlàáfíà kankan láti bẹ̀. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ló jẹ àwa lógún la ṣe fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kankan lé lórí. Ìdí tá a ṣe sọ àwọn ọ̀rọ̀ kankan lé lórí ojú wípé kì í ṣe tí ojo kì í dẹ̀ ṣe bí tagọ̀. Ṣùgbọ́n mo rí pé gbogbo ohun tó ń ti ọ̀dọ̀ bàbá wa Akeem Ọwọ́adé jáde sí orí ìtẹ́ Ilé Ifẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó mú àlàáfíà wá o. Tó bá jẹ́ ọ̀rọ̀ tó mú àlàáfíà wá ni àkọ́kọ́ kì í ṣe Sultan of Sokoto nìkan ló wá síbi ìgbádé ọba Akeem Ọwọ́adé, Ọọ̀ni òrìṣà wá síbẹ̀. Ṣé mọ̀ pé títí dìsín ọba Akeem Ọwọ́adé ò tí ì lọ sí Ilé Ifẹ̀ láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni. Bẹ́ẹ̀ kẹ̀rí ó ti lọ láti lọ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ Yorùbá. No, ọmọ àsọ̀ngbà kan wọ́n ní wọn sí ilé pa wọn ti make according to wọ́n ti mú lẹ́tà lọ pé babaláwo sí ilé. Olótù ẹjọ́ ṣe rí mo máa ń sọ nǹkan kan fún yín nítorí pé mi ò gbowó lọ́wọ́ èèyàn so mi ò nídìí kan tí mi ò ṣe ní sòótọ́. Èmi àti ìjọ mọ̀ kò sí ìjáde tó ní lè jáde ó pẹ́ Ọọ̀ni jù láyé ìlú ọ̀sẹ̀ kan á padà sílé. Tírú lẹ́tà bẹ́ẹ̀ bá wà Ọọ̀ni á ọ̀nà ẹ̀. Gbogbo aláwà láyé nígbà tí bàbá wa kábíyèsí ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé kábíyèsí káwóore máa jẹ́ mọ̀rẹ́ o. Ní ọjọ́ bí wọn Ọọ̀ni ṣẹ̀ṣẹ̀ jọba lásìkò náà ni kò tí ì gbilẹ̀ tó yìí ṣùgbọ́n unannounced Ọọ̀ni dẹ̀ dédé yọ sí ààfin Ọ̀yọ́ àbí kò ń ṣe bó ṣe rí ńgbà náà nìyẹn. Ọọ̀ni kàn dédé yọ sáàfin Ọ̀yọ́ kò dẹ̀ ṣe pé ó lọ bá bàbá láàfin ní ṣọ́ọ̀ṣì bí tí bàbá tí wọ́n ti ń ṣèdúpẹ́ ó dẹ̀ yọ síbẹ̀ lójijì. Ṣé mọ̀ pé nǹkan tó ń pè nífẹ̀ẹ́ ni ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá fúnra wọn rí nígbà yẹn pé nǹkan tí wọ́n sọ fún àwọn ọkàn dédé yọ ni ok ìgbà yẹn wọ́n build relationship yẹn. Mo dẹ̀ rò pé títí tí bàbá Lámídì Adéyẹmí wọ́n fi sílẹ̀ wọ̀ mi ò rò pé dúkù kankan wà láàrin àwọn àtọ́ni. Bá a ṣe rí o kò sí nígbà tí wọ́n pè pàdé kan sí ìlú Ìbàdàn tí gbogbo wọn jọ pàdé mbẹ̀ bàbá àti Ọọ̀ni jọ kíra wọn dáadáa náà. Ó dà Ọọ̀ni dìde bàbá dìde wọ́n kí wọ́n dúró wọ́n sọ̀rọ̀ kí bàbá tó lọ jókòó kọ́ ni tó jókòó. Ṣùgbọ́n ẹ má bínú ẹ má tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n bí gbogbo kíní ìṣe wa ń lọ àlàáfíà ńlẹ̀ Yorùbá ìṣọ̀kan la fẹ́
ẹ̀yin gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan kí bó la ṣe fẹ́ ṣe báyìí tálàáfíà ó fi wá jọba torí tẹ́ bá wo tó ń ṣẹlẹ̀ báyìí káàkiri mẹ́wàá ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá gbogbo àwọn ọmọ ìyá wa nípínlẹ̀ Kwara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kan ti tú mẹ́ o. Bẹ́ẹ̀ni èmi rò pé ó yẹ kí even lánàá làwọn olúọdẹ nípínlẹ̀ Kwara náà jáde tó ń dárúkọ gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan pé ẹ̀yin ará Ọ̀ṣun ẹ̀yin tèkó ẹ̀yin tìbàdàn ẹ̀yin tògùn ẹ wá gbà wá o ṣé bí gbogbo ẹ̀ ṣe wá ń lọ ìbò la ṣe fẹ́ ṣe tí Ṣọ̀kan ó fi ráyè ìjọba. ṣe rí olóòtú ẹ ṣe ń tèmi kọ́kọ́ rò èmi ò kì í sásá bẹ́ẹ̀ kankan kí n kọ́kọ́ clear nǹkan kan. Okay. ṣe rí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti sìn ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lọ́yọ́ o kì í ṣe ìfẹ́nu bàbá. ṣe rí àwọn onírù mi oníbàjẹ́ kan náà wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n tó ń ti bàbá pé náà ẹ ṣe báyìí ẹ ṣe báyìí báyìí ní kẹ́ ṣe. ṣùgbọ́n ohun tí ó yẹ kí bàbá ṣe ni wípé bàbá ò fi ipò àgbà wọn ò fi tó torí tó yẹ pé tèmi rò pé tí wọ́n bá jẹ́ pé lóòótọ́ ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá ló jẹ bàbá lógún o n tí mo rò ni pé wọn ò gbọ́dọ̀ yan ọba kankan ní pọ̀sì wọn ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́n ṣe kọ́kọ́ dórí ìtẹ́ yẹn kì í ṣe ìjà àgbà náà máa bẹ̀rẹ̀ sí í jà torí pé okùn ò ní gùngùngùn kó má níbi tó ti wá gbogbo ala agree pé Ilé Ifẹ̀ lórírun àwọn náà ò dẹ̀ tàpá sí pé bàbá wa Ọ̀rọ̀míyàn tó tẹ ìlú Ọ̀yọ́ dó pé kì í ṣe Ilé Ifẹ̀ ló ti dìde. now tán bá wá ń wá àlàáfíà ilẹ̀ Yorùbá ṣé ìjà àgbà ló yẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa jà àbí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lé ìpàdé gbogbo àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá àwọn tó bá lórí ìtẹ́ at least lẹ́yìn ìgbà táwọn náà ti jọba àwọn kan máa ti jọba lẹ́yìn ìgbà náà àwọn táwọn bá lórí ìtẹ́ kò sí bọ́n ṣe lè nǹkan ga tó nípò àwọn tó sì bá lórí ìtẹ́ yẹn àwọn yẹn máa ti ní àwọn ẹ̀kọ́ kan àbí méjì ṣáájú wọn àwọn nǹkan tó yẹ kọ́kọ́ lé nìyẹn pé ẹjọ́ kẹ́mi tó dé o kí ni mo bá ń lẹ̀ ńlẹ̀ Yorùbá o ẹjọ́ ọ̀nà wo la lè gbà wàhálà tó wà ńlẹ̀ Yorùbá yìí báwo la ṣe lè wá ojútùú sí òkè àwọn ọmọ wa kan wọ́n ti ń jàjàǹgbara pókè afẹ́ ilẹ̀ Yorùbá títí wa ọ̀nà wo la lè gbà tó lè fi ṣeé ṣe ṣùgbọ́n tí bá ń sọ ńgbà míì ṣe mọ̀ pé ńgbà tí mo sọ̀rọ̀ Olúwo nígbà kan tí mo sọ fún pé báyìí lọ́rọ̀ yìí máa padà kú sí ṣe rí pé bẹ́ẹ̀ náà ló padà wá wó sí eléyìí náà ń sìn tí bá sọ nǹkan kan fún yín ẹ máa sọ pé bẹ́ẹ̀ kọ́ ló máa rí tèmi dẹ̀ mọ̀ pé ibi tó máa padà wó sí ni ẹ̀ ìjà àgbà tí bàbá wa Láàfin Ọ̀yọ́ ń jà kiri ìjà àgbà yẹn máa dé ibì kan tó máa wá bẹ̀rẹ̀ sí ní tàn látòrí ọba kan sórí ọba kan sórí ọba kan tó máa wá mú ilẹ̀ Yorùbá bó ṣe ń dàbí pé ilẹ̀ Yorùbá ń sìn ilẹ̀ Yorùbá ò sí ní ìṣọ̀kan táwọn ń sọ yẹn ilẹ̀ Yorùbá ti pín sí bí ọ̀nà bí méjì àbí mẹ́ta tí àwọn ọba kan ti ń fún kábíyèsí Aláàfin látìlẹ́yìn tí àwọn kan dẹ̀ ti dúró pé ibi orírun yẹn làwọn dúró sí ṣùgbọ́n tó bá wá bẹ̀rẹ̀ sí ń lọ bẹ́ẹ̀ ẹjọ́ ọ̀nà wo ni ìṣọ̀kan fẹ́ gbà wá níwọ̀n ìgbà tí mò ń bọ̀ sà níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé àwọn ẹgbẹ́ tó wà ńlẹ̀ Yorùbá àtàwọn ọba aláyé tó wà ńbẹ̀ wọn ò dúró tako àwọn ẹ̀sìn àjòjì kan tí àwọn èèyàn kan ń lò gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam in code àwọn ọba kan tó gba ẹ̀sìn Islam bí irú Olúwo irú bàbá wa Ọlọ́fà àwọn ọba kan ti wà tó pé emirate ọba ni wọ́n tán ti ń pera wọn ní emirate irú ẹ̀ ló ṣẹlẹ̀ ń Jẹ̀bú Òde nígbà táwùjalẹ̀ wàjà àwọn ọba kan ti sá sí abẹ́ emirate wọn ò dẹ̀ sá sí abẹ́ emirate fún dáadáa ilẹ̀ Yorùbá wọ́n sá sí abẹ́ emirate fún ìdàrú ìdàpọ̀ láti gbé Fúlàní níjà ni now nígbà tí bàbá wa Akeem this is the same ọba Akeem Ọ̀wádé tán gbadé tán ọ̀dọ̀ tàná kọ́kọ́ lọ ọ̀dọ̀ Sultan of Sokoto tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ Yorùbá sọ pé ilé láti ń kẹ́ṣọ́ lọ sóde Ọ̀ọ̀ni báwọn ṣe lọ sọ́dọ̀ Sultan of Sokoto bẹ́ẹ̀ lọ́ọ̀lọ́ Sultan of Sokoto ti súnmọ́ ní before káwọn tó dórí ìtẹ́ náà. àwọn méjèèjì gan ni alága àwọn ẹgbẹ́ lọ́balọ́ba Nàìjíríà. bẹ́ẹ̀ ni o kò sẹ́lòmíì. now ká wá sọ wípé ṣe rí àwọn tó wá ti wá jẹ́ pé under emirate not in operate
tán ti ní àjọṣepọ̀ tó nípọn pẹ̀lú èmi àti ìlú Ìlọrin ẹjọ́ kò sí nǹkan kan tí Yorùbá fẹ́ ṣe tán fẹ́ fi gbéra wọn jà àwọn èèyàn àwọn ọba ta pè ní bàbá wa yìí wọ́n máa jẹ́ òkè ìṣòro ńlá fún àwọn ẹgbẹ́ tó fẹ́ ìjàngbara àti àlàáfíà fúnlẹ̀ Yorùbá so àti ṣe àṣeyọrí wa ó máa ní ìṣòro tó máa pọ̀ torí ìgbésẹ̀ tá bá gbé tẹ́ bá sọ pé ẹ lọ rí ọba a tẹ́ débẹ̀ tó jẹ́ pé undergroundly abẹ́ owó oṣù Emirates ló wà tẹ́yìn dẹ̀ ti lọ síbẹ̀ pé òkè nǹkan ta fẹ́ fúnlẹ̀ Yorùbá nǹkan tẹ́ fẹ́ tẹ́ kú òun bẹ̀ ẹjọ́ báwo làṣírí ẹ̀ ṣe ní bọ́ sọ́wọ́ àwọn Fúlàní yóò kí ń ṣàlùjọ̀nù náà ṣàlùjọ̀nù ni wọ́n ni àwọn dẹ̀ ń ṣe bọ́ra ẹni tí ò bá yín sùn sínú ilé lánàá kò lè mọ ibi tẹ́ kọrí sí nínú ilé yín òkè ìṣòro tó wà nílùú Ìlọrin báyìí àtàwọn àgbègbè tó so mọ́ ìlú Ìlọrin tó jẹ́ ti Yorùbá àgàgà àwọn ìgbónà lọ sáwọn bóyá láti bí Òmù Àrán Àjàṣẹ́pò Òmùpó títí wá sígbàjà nǹkan bẹ́ẹ̀ yẹn lábẹ́ àwọn ìlú yẹn ta lè pè ní gómìnà àwọn òkè ìṣòro tó wà ń bẹ̀ ń sìn òun ni àwọn ọba aládé ilẹ̀ Yorùbá tán ti sá sí abẹ́ Emirates tó yẹ pé ẹ̀sìn Islam tó yẹ pé abẹ́ Emirates náà wà ẹjọ́ àlàáfíà wo la wá fẹ́ wá fúnlẹ̀ Yorùbá sí nígbà tí ìlú wo sí ní under control ilẹ̀ Yorùbá mọ́ ìfúlì àlàáfíà wo la fẹ́ wá fún ilẹ̀ Yorùbá nígbà tí ìlú Ọ̀yọ́ tó jẹ́ pé gbogbo ojoojúmọ́ ayé yìí ogun tó wà ńlẹ̀ ni pé àwa la ju ìfẹ́ lọ. èmi kàn tiẹ̀ wòye nǹkan kan tó jẹ́ pé ó ti ń lọ tẹ́lẹ̀ náà ìjà orúkọ pé orúkọ Yorùbá tá gbogbo Yorùbá adopt tá ń lò yẹn wípé àwọn Ọ̀yọ́ ni wọ́n lórúkọ yẹn pé bóyá òun ló fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ tán fi tí kábíyèsí sọ wípé àwọn làwọn láṣẹ láti máa fi olóyè tó bá níṣe pẹ̀lú Yorùbá láti máa fi jọba ṣùgbọ́n lọ́ọ̀yà kan dìde pẹ̀lú mi Ọlájẹ́ngbèsì ó ní òfin tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ oyè jíjẹ nǹkan òun mọ̀ dáadáa wípé kò sí ìdájọ́ Supreme Court kankan tó gbérú ẹjọ́ yẹn kalẹ̀ ṣùgbọ́n ohun tó ti ń lọ lórí ọ̀rọ̀ ó so lórúkọ kò so lórúkọ yìí ṣé ẹ lérò pé ó yẹ kí gbogbo gbogbo àwọn ọmọ Yorùbá káàárọ̀ òjire ká pe conference pé sórúkọ yìí náà sì la fẹ́ máa jẹ́ lọ àbí a ṣe ń jí orúkọ because n tẹ́mi rí pé ó wà ńlẹ̀ ni pé ọ̀rọ̀ orúkọ yìí ò báyìí ó dà pé òun gangan ní problem tó wà. olótú mo ti fìgbà kan sọ fún yín ó lè má jẹ́ pé orí ètò bọ̀ mo ti sọ ó dà pé mo sọ briefly lórí ètò pé àwọn ìgbìmọ̀ kan ti pè mí pé okay if Yorùbá tá bá sọ pé Yorùbá pé okay o àwọn kan bá sọ pé Yorùbá nation tí wọ́n wá sọ pé okay Ọ̀yọ́ làwọn fẹ́ bèsè lé lórí àbí tí àwọn kan jáde láti Ọ̀yọ́ tó ń sọ wípé okay o tó ń bá sọ pé Yorùbá nation tá bá gba ilẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni ó máa jẹ́ premier àwọn shoes láti máa jẹ́ ilẹ̀ Odùduwà àbí káàárọ̀ òjíire ẹ rí pé méjì ni ìzáídà ilẹ̀ Odùduwà àbí káàárọ̀ òjíire ṣẹ́dẹ̀ mọ̀ pé tó bá ti ń dì bẹ́ẹ̀ ẹjọ́ kò sí bá ṣe fẹ́ ṣe ògiri yẹn ti lanu pátápátá ni ẹ kò sí bí aláǹgbá ò ṣe ń ṣe kí ni tí ò ní wọbẹ̀ kò dẹ̀ sí bí Yorùbá ṣe lè ṣe àṣeyọrí tí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ bá sì wáyé ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ṣoṣo tèmi ń bẹ̀ kò ju wípé èdè àgọ̀ kan táwọn kan máa ń pè mí tán máa ń pè pé bóyá Ọọ̀ni bàbá wa Ọọ̀ni rìṣà ló ń fún mi lówó nǹkan tẹ́yìn náà mọ̀ ni mo ní iléeṣẹ́ tara mi mo níṣẹ́ tí mo ń ṣe mi ò sí ẹnìkan tó bá ti sọ pé òkè òun ti fún ìṣọ̀kan Yorùbá lówó báyìí kẹ́ni ẹ bọ́ta kó sọ gbangba ṣe mọ̀ pé gbogbo ojú táyé ni mo ti sọ yìí mo fẹ́ kẹ́ tag anybody tẹ́ bá fẹ́ tag lórí ètò yẹn pin kó délé kó dóko kẹ́ni tó bá sọ pé lórúkọ òun o mo ti san iye báyìí fún ìṣọ̀kan Yorùbá pé òkè o ṣiṣẹ́ báyìí fún wa kẹ́ni ẹ bọ́ta kó sọ àkílì gbogbo alamọ nǹkan tó ń lọ lọ́fíìsì ìṣọ̀kan Yorùbá ń sìn gbogbo aláti rí ètò àtàtì ná síbẹ̀ táàdẹ̀ gba sílẹ̀ kan lọ́wọ́ anybody ṣùgbọ́n torí pé èmi máa ń sọ fún yàn èmi ò kì í sí lábẹ́ ẹ̀rọ mi ò gbó lọ bàbá wa Ọọ̀ni rìṣà mi ò kì í lọ constant láti visit wọn ó dà mi kì í pè wọ́n mi ò kì í pe àwọn ọba aláyé kankan lẹ̀ Yorùbá ju àwọn tèmi àti wọn jọ ní àjọṣepọ̀ àti bàbá mi so tí èèyàn kan bá wà tó sọ pé òun ló wà àbí ọba aláyé lòun àbí èèyàn kan báyìí pé àwọn ti fún ààrẹ ìṣọ̀kan Yorùbá ní báyìí mo sẹ́ǹdẹ̀ lórúkọ pé ẹ ṣe báyìí fún ìṣọ̀kan Yorùbá kẹ́ni ẹ jáde kó dì bọ́ǹkẹ̀ náà tí ò bá ti sí yẹn
a lè ṣaláì má sòótọ́ fún yàn torí tí ilẹ̀ Yorùbá bá wà lálàáfíà òun làwa máa wà ń sinmi ṣùgbọ́n tá a bá continue báyìí tí àwọn ọba aláyé wa ò panu pọ̀ pé òkè o nígbà tán máa fi wá jọba o wọn ò fi ẹ̀sìn Islam mú wa wọ pèbí wọn ò fi ẹ̀sìn Kristẹni mú wa wọ pèbí wọn ò fi Kristẹni mú wa wọ ìpèbí wọn ò fi Hindu mú wa wọ ìpèbí wọn ò fi Hare Krishna mú wa wọ ìpèbí àwọn ẹ̀sìn tó fi mú wa wọ ìpèbí òun lẹ̀sìn abínibí tiwa ń bí ṣe rí òkè ìṣòro kan tí Ọọ̀ni ní pẹ̀lú àwọn ọba kan lẹ̀ Yorùbá Ọọ̀ni dúró pé ẹrù tó gbélé àwọn lórí òun ni ẹ̀sìn tó bí àwọn lé lórí gbogbo wa la mọ̀ pé Kristẹni lọ ní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé wọn but àgbà tó ti resume service náà ti sọ pé bàbá gbogbo ẹ̀sìn làwọn àmì ò rí ojúṣe kan tó kàn wọ́n gẹ́gẹ́ bí ẹ̀sìn àbáláyé tí bàbá yẹn ò dúró ṣe ń jọ kan náà dúdúró ṣe àwọn ẹ̀sìn yẹn àwọn kan ti ń rí Ọọ̀ni gẹ́gẹ́ bí antagonist àwọn kan ti ń rí Ọọ̀ni gẹ́gẹ́ bí òkè ìṣòro because wọ́n mọ̀ pé kò sí báwọn ṣe fẹ́ sọ àwọn orí ìtẹ́ kan báwọn fẹ́ sọ di emirate nílẹ̀ Yorùbá yìí wọ́n mọ̀ pọ̀ ní máa kọ́kọ́ dúró gẹ́gẹ́ bí àtakò àkọ́kọ́ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé bàbá wa Ọọ̀ni rìṣà bẹ́ẹ̀ bu bẹ́ẹ̀ gun bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò ní dún àbẹ́ẹ̀ rí inú òye wọn now n tó ń pè lọ́ba nìyẹn ẹ̀kọ́ tó bá máa lọ ń kọ́ ń pè bí nìyẹn orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ tóbi ju irú ìwà tí bàbá wa Akeem Ọwọ́adé ń wù lọ nígbà tí bàbá wa Akeem Ọwọ́adé dé orí ìtẹ́ n tèmi kọ́kọ́ expect kan kọ́kọ́ ṣe ni pé dúkù tó wà láàrin àwọn àti Aṣípa Ọ̀yọ́ àwọn afọbajẹ Ọ̀yọ́ dúkù yẹn ló yẹ kọ́kọ́ mójú tó kàn parí ẹ̀ kí gbogbo àwọn bàbá yẹn padà sílé bá ṣe ń sọ̀rọ̀ yìí sin Aṣípa Ọ̀yọ́ wọn ò sí lọ́yọ̀ o mo fìdí ẹ̀ múlẹ̀ fún ilé ni pé bàbá yẹn ò sí lọ́yọ̀ bẹ́ẹ̀ làwọn àgbààgbà àjòyè kankan wọn ò sí lọ́yọ̀ àwọn àgbààgbà àjòyè kan wà tó yẹ pé wọ́n jẹ́ pé òpó ni wọ́n nílùú yẹn wọn ò sí mbẹ̀ ẹjọ́ kílẹ̀ wá expect ṣe rí àwọn tó bá ń bá bàbá wa Akeem Ọwọ́adé rìn sí tó bá ń bá wọn sọ̀rọ̀ nítorí nǹkan tó máa jẹ àti nǹkan tó máa mu àti pé ok tí wàhálà bá yóò bá sí kábíyèsí nìráyè tiwa wrong and direct wrong information pẹ̀lú misinterpret information ló ń gbé lọ fún bàbá yẹn kí bàbá dẹ̀ ní nínú ìwà wọn pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ bàbá tèmi sọ fún mi pé ẹ̀kọ́ ọba nípèbí ni pé gbogbo ọ̀rọ̀ kọ́ lọ́ba máa ń fèsì sí gbogbo ìdájọ́ kọ́ lọ́ba máa ń ṣe ẹgbẹ́jọ́ míì wá ó kàn máa gbọ́ ni akọ́kọ́ lọ bè lọ́wọ́ àwọn alálẹ̀ tó fi sórí ìtẹ́ yẹn ibi tó yẹ kán ti mọ̀ wípé ọ̀rọ̀ ọba kì í ṣe pé kákan sọ̀rọ̀ báwo ok ká sọ pé ti mọ̀rọ̀ ń falẹ̀ ìyẹn ò ṣojú ṣara sí gbogbo èèyàn ok tàwí kókó ńkọ́ ṣé ìyẹn ò ṣojú ṣara. àwọn èèyàn kan tiẹ̀ tó ti ń wú ọ̀rọ̀ bàbá yẹn jáde báyìí. ọmọ báwo náà ṣe ní wú jáde wọ́n ti ń wú jáde pé báwo ló ṣe máa jẹ́ pé ṣe rí ọba tó bá sọ pé tán bá sọ̀rọ̀ sí mi mo gbọ́ àwọn kan gbọ́dọ̀ àwọn tó bá lọ ń rí àwọn kan máa react pé àkábíyèsí àti gbèjà yín wọn ò ṣe kábíyèsí Aláàfin ní oore kankan o kán dẹ̀ rántí pé àwọn èèyàn yẹn ò lórúkọ kankan tó fẹ́ bàjẹ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ló ní orúkọ àwọn náà wọṣọ àlà àwọn náà ru epo tán gbọ́dọ̀ sáfòkúta oníyangí àwọn náà wọ aṣọ àlà tán gbọ́dọ̀ sáfẹ́ lépo pé kó má tepo sáwọn lára àwọn ló lórúkọ wọ́n gbọ́dọ̀ tọ́jú orúkọ wọn nísìnyí tán bá máa kò sí ọba Aláàfin Ọ̀yọ́ tèmi rí tán wọ́ lórí social media bọ́n ṣe ń wọ́ wọ̀nyí no kò sí ọba Olúwo tán dọ̀tí bí Abdulrasheed kò sí ṣùgbọ́n tó bá ti ń dì bẹ́ẹ̀ lọ́rọ̀ ọba àbùkù ti wọ̀ torí pé ìwà ọba ìwípé ọba gbọ́dọ̀ yọ sínú ó gbọ́dọ̀ kún sọ́kàn tẹ́ bá sọ̀rọ̀ ó máa rí ọ̀rọ̀ míì kẹ́ tó dọ́dọ̀ ọba láti sọ̀rọ̀ àwọn alálẹ̀ tó fi jọba wọn ti lọ sọ fún pé nǹkan báyìí ń bọ̀ ó máa ti múra lẹ́dẹ̀ ọba kì í bínú ọba kì í kùn ọba kì í sọ̀rọ̀ ibi tó bá ti máa sọ̀rọ̀ ni pé tó bá ti dọ́rọ̀ ètò òlú gbogbo assignment primary assignment ọba láyé yìí ni gbogbo àkóso òòṣà tó bá wà ní ìlú ibi tó fi jọba sí ṣebí lánàá irú ọ̀nkù ti wá sí bàbá tó ti lé ní 90 plus tó dẹ̀ ti lò bí 50 years lórí ìtẹ́ fúlì ó jókòó gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá
tó wà lábẹ́ àkóso àṣẹ náà wá ń pay homage tí bàbá dẹ̀ ń ṣètò ètò tó yẹ kán ṣe fún wọn. Òkè ó ní 100, eléyìí ó ní 200, eléyìí ó ní 300 pẹ̀lú carton cement snap méjì carton cement snap méjì tí kò dẹ̀ ń ṣe tí kì í ṣe ẹgbẹ́ oníṣẹ̀ṣe 100. Ẹni tá dẹ̀ ń wí ó kírun ju àwọ̀ lọ. Ájì nìkan ni kò lọ ṣùgbọ́n kò lè ṣe kó má lọ sí umrah. Now ó ti mọ̀ wípé orí ń tán fi òun jọba lé lórí nìyẹn. Kò dẹ̀ sí ní tẹ́ máa gbé déwájú wọn. Ẹ bá sọ̀rọ̀ títí tó bá sorí kodò báyìí. Mo ti gbọ́ nǹkan tẹ́ wí. Ó lè máa lọ. Ó lè máa lọ yẹn tó bá fi dìde wọ́n á padà wọnú ilé. Wọ́n á lọ béèrè ààyè lọ́wọ́ àwọn tó fi wọ́n sórí ìtẹ́ yẹn. Kì í ṣe gbogbo nǹkan tó bá jẹ́ pé bí bàbá wa Lámídì Aláàfin bàbá wa Lámídì Adéyẹmí ikú bàbá yèyé kábíyèsí bàbá káwóré máa jẹ́ mọ́ rẹ̀. Tó bá jẹ́ pé báwọn ṣe lògbà ìlú ò ní rí bó ṣe rí yẹn. Irú ìpìlẹ̀ tí bàbá yẹn fi lélẹ̀ lèmi bìlì pé ó yẹ kí bàbá wa Akeem Ọwọ́adé kan bẹ̀rẹ̀ sí ni máa mọ́lé lórí. Àwọn tó dẹ̀ jẹ́ problem bàbá jù Amẹ́ríkà náà fìdí tì sí. Àwọn tó ń gbélé àwọn kan jókòó sí Amẹ́ríkà ẹlòmíì kan sọ̀sọ̀kúsọ ń tiẹ̀. Ìtàn tẹ́lòmíì ò mọ̀ díẹ̀. Ẹlòmíì inú àwọn tá à ń sọ yìí bàbá ẹlòmíì ò joyè kò jẹ agbálẹ̀ inú ààfin. Ẹjọ́ ẹni tí ò lórúkọ kò lè mọ fálù orúkọ. Torí pé gbogbo ọmọ orí ìtẹ́ gbogbo ọmọ ẹ̀jẹ̀ ọba wọn kì í sọ̀sọ̀kúsọ. Tẹ́ bá máa rí wọn wọ́n máa ní ìwà àṣà àti ṣe bíbí yẹn máa ń wà lára wọn bíbí ire yẹn àwọn ìwà yẹn máa ń pẹ̀lú wọn tó máa ń wò kán tó fi ọba jẹ. Táwọn bàbá wa tó bá fẹ́ mú àwọn èèyàn kán mọ tí wọ́n fẹ́ mú wá fún àwọn tó fẹ́ fi jọba lé lórí. But tẹ́ bá wo irú bàbá wa ní rìṣáǹsì ẹ máa rí pé kò sí tẹ́ bá déwájú wọn tán bá ń sọ̀rọ̀ máa wo àwọn program míì lórí social media tẹ́ bá ń sọ̀rọ̀ níwájú ẹ̀ ló máa dákẹ́ lọ ó tendency wà kó má sọ nǹkan kan tí tẹ́ máa fi kó níwájú ẹ̀. Àwọn program kan wà tó yẹ pé ẹ máa sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ díẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yẹn ẹ ní gbọ́ kó wá sórí social media. Ìgbà kan làwọn náà fẹ́ máa ṣeré pa orí social media wọ́n fẹ́ máa gbà tó yá wọ́n ti rí pé àwọn èèyàn fẹ́ bó ṣe yẹ kó bá máa àwọn fẹ́ máa ṣe é ṣe pé ọ̀dọ́ ni mí mọ̀ èmi náà gbọ́dọ̀ máa ṣe nǹkan táwọn èèyàn ṣe bọ́n gbà tó ti rí pé àwọn èèyàn ti fẹ́ máa gbà bẹ̀ wọlé bàbá yà ṣe kí ni wọ́n á ń sọ fún wọn kó lórí social media bọ́ balaye ṣe máa ń ṣe nìyẹn. Nítorí pé ipò gẹ̀rẹ̀jẹ̀ la máa ń bá àgbà àgbàlagbà kì í ṣe kí ló bá yìí wá. Ṣe rí kì í ṣe gbogbo èèyàn ló máa ń fẹ́ kó yẹ èèyàn kalẹ̀. Káwọn bàbá yìí kọ́kọ́ jọ èmi fi alálẹ̀ mo fi bẹ̀ wọ́n mo fi ilẹ̀ Odùduwà tí gbogbo wọn ti ṣẹ̀ mo fi bẹ̀ wọ́n nítorí Ọlọ́run Olódùmarè nítorí n tán fi wọ́n jọba lé lórí nítorí àwọn aládé tó ti lọ tán máa padà lọ fàbọ̀ jẹ́ fún kán jọ ọ̀nà tán bá máa gbà tàlàáfíà máa fi wà láàrin ara wọn. Àwa ò lè sọ fún wọn pé bàbá báyìí ní kẹ́ ṣe torí ẹnu ọmọ ò gbà pé bàbá mi ẹ jókòó dáadáa. Kán jọ ni kán ṣe àtúnṣe. Àwọn àgbààgbà tí ọ̀rọ̀ yìí sì kàn nílẹ̀ Yorùbá gbogbo àwọn àgbààgbà tọ́rọ̀ kàn nílẹ̀ Yorùbá kán jọ kán bá wa dá sí kán paná dúkú ẹ̀. Eléyìí ẹni tó tẹ́ bá joyè tẹ́ bá jọba ẹ láṣẹ láti fi àwọn olóyè kan jẹ. Nígbà tẹ́ bá ti fa àwọn olóyè yẹn jẹ tó jẹ́ pé àwọn constitutional title holder ẹ láṣẹ láti fún àwọn èèyàn kan ní oyè àmì ẹ̀yẹ which is honorary. Ìgbà tí bàbá Lámídì Adéyẹmí tán wà láyé ayé yìí náà la wà àwọn náà fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ lọ́yọ̀ọ́ wọ́n dẹ̀ pé ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó dìde ogun gbà yẹn náà. Nígbà tó yá wọ́n fi Wàsíù Àyìndé K1 wọ́n fi jẹ máyégún gbogbo ilẹ̀ Yorùbá kò sí oníṣàwà láyé kò sẹ́ni tó sọ nǹkan kan. Now ayé yìí la wà tán fi Ṣínà Pẹ́là tán fi jẹ sọ̀lúdẹ̀ sọ̀sọ̀ ayédèrọ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Ayé yìí la wà nígbà tí bàbá wa Rẹ̀mú Gbádébọ̀ Aláké Ẹ̀gbá kábíyèsí bàbá mi kẹpẹ́ o tó ṣe ìjọba tí dúkù wà láàrin àwọn àti Ìyálóde Ẹ̀gbá Àlàbá lọ́nsì tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tán láwọn fi wọ́n jẹ oyè Ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá. Kò sí ẹ̀kọ́ kan tó bá wọn jàǹgbà yẹn náà. Oríta abẹ́ta fífárí igun kò lè dórí àti òrùka sọ pé abẹ náà ò mú mọ́kẹ́. Ìyẹn ò lè ṣẹlẹ̀. Kí
àwọn èèyàn mọ̀ wípé oyè ní jíjẹ oyè tó bá ti Ilé Ifẹ̀ jẹ oyè gbogbo ilẹ̀ Yorùbá ni. kódà wọ́n kàn tiẹ̀ tún ní ó kọjá ilẹ̀ Yorùbá pé gbogbo ibi tí ọmọ Oòduà bá wà èmi ní Cuba ní o èmi ní Brazil ní o pé irú bàbá Ìjẹ̀bú ń sìn tó jẹ́ ọ̀dọ́lé ẹ rí i pé oyè ọ̀dọ́lé yẹn tó bá fẹ́ yàn wọ́n bíi Sáìdì Rẹ́mọ nǹkan kan bàbá wa Awólọ́wọ̀ jẹ́ oyè ọ̀dọ́lé kó tó kan Adédìbùtú Kẹ̀ṣíntì. Now oyè ìyálóde gbogbo ilẹ̀ Yorùbá ìyàwó bàbá wa Awólọ́wọ̀ Dìdeolú àwọn wọn jẹ́. Now ìyẹn ti fi hàn pé oyè tán bá ti táàgì pé oyè kinní kan Oòduà oyè gbogbo ilẹ̀ Yorùbá ni.